ọ̀nà fún ẹ ó dídí èmi ìyàwó bàbá lálọ́ọ̀dù nù lẹ́yìn. lálọ́ tó kọ́lé. sẹ́ẹ̀rì èsì kọ́bọ̀ yé fún yín báyìí èèní kọ́bọ̀ o. àti pé gbogbo ìtọ́ kójọ yìí ṣèbí jẹ̀dí ọ̀pá ẹ̀yìn alẹ́ àfàtọ̀ ńlọ́lọ́ǹda. bẹ́ẹ̀ni. kí wàá ní oògùn ọ̀dọ́ tó ń wá ń bẹ̀. ẹlòmíì bá mu tí yóò ń gbà mí gbogbo àgbo ní ọ̀fẹ́ ní kò máa tà fóun ó ṣe oògùn apàdọ́. mo sì ní dáfẹ́ tó wá ní kí n má sọ pé jẹ́jẹ́ ni mo fọ́ mi kalẹ̀ ìrún ẹnì kankan ní sẹ́kù. The mosquito in my net that will continue to chop my blood. Èkíní, èkejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, ẹ̀karùn-ún, ẹ̀kẹfà, ẹ̀keje. Kí ló dé? Iṣẹ́ àgbọ̀ tí mo ṣe ìwà rí dúpẹ́ wàhálà tí ìbá ẹni dúpẹ́ mo jà láìmọ̀. Bàbá ọ̀tẹ̀ náà ṣe wọ́n bínú orí ni orí ò lọ bí kan. wọ́n pe kíni kan of character ní kóòtù bọ́ bá dé kóòtù ọ̀sẹ̀ wọn. wọn ò fún mi lówó rárá ni o. ó dẹ̀ fi wọ́n lè jẹ́ kọ́ lọ. ẹ jẹ́rìí mi ibi tá a ti jọ ń jà ni mo ti fọwọ́ hùn dì báyìí. èmi ni ojúlóge international mi kọ. bẹ́ẹ̀ni. láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láti mọ̀ wẹ̀ ní ẹ̀ẹ̀mejì. òfin rédèrèdè ni kò bẹ́ mi lára mú tèmi o. èmi ò mọ̀ pé n tí ń rò níwọ náà ń rò. kí ló kàn ń pẹ̀lẹ́ sùn tẹ́mi fi ń jẹun ní abájọ mo mọ̀ pé ẹ̀yin kẹ́ni mọ́ ni ẹ ti wà ń tà àsẹ́yìn gangan lè sùn tó wà ń tà ẹ máa gbọ́ láyé yín ẹ máa bọ́ èṣù ni mo wá wà mọ́ èṣù lèmi fi ń jẹun.